ẹ jọ̀ọ́ èsì ọ̀rọ̀ fún ẹ̀yin àfáà tí ẹ̀ ń sọ pé Olóyè Majasola Igboho Oosa ó fi Yorùbá nation kó àwọn ọmọ yín kúrò nínú ẹ̀sìn Islam. Yorùbá nation and religion are two different things. I repeat myself. Yorùbá nation and religion are two different things. Ẹ má ìka máa wà alábòsí ìwà mọ̀nàfìkì. Nígbà tí àwọn ọmọ Nàìjíríà ń jápa lọ sí ìlú onílùú tí wọ́n lọ ń ṣe oríire nílùú yẹn because of the failure of Nigeria. Tí gómìnà kan wá bọ́ta tó ní kó yé fún àwọn Nigerians ní físà mọ́. Gbogbo yín lẹ bọ́ta tẹkẹ́yìn sókè. Ẹni kan máa fún wọn náà. But why? Tí Nigerians, tí Nigeria ò tọ́jú ọmọ tiẹ̀ dáadáa, tọ́mọ ẹ̀ ṣe lọ sọ́dọ̀ ẹlòmíì. Ayé tá wà yìí, there is freedom of religion. We have over 4,800 religion ní àgbáyé. So anybody can decide to do any religion. If Sunday Igboho cannot tell me láti fi ilé ọkọ mi sílẹ̀, he cannot tell me to do any religion. I will decide what religion suits me. You know, when Nigeria ò gbè mí, mo fi na, if I can leave Nigeria and come abroad, so I can leave anything. Mind you, if I can leave ọ̀run lọ sínú ìyá mi, and with that comfort mo rí nínú ìyá mi, òjò pa mí, òrùn ò pa mí, mi ṣe wàhálà kí tó jẹun. If I can leave inú ìyá mi and come to this world, I can leave anything to do whatever that suits me. Sunday Adéyẹmọ Igboho Oosa kò ní power on anybody tó ń ṣe Yorùbá nation. Spare him. Ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀. Àwọn tá ti lọ bàálù tó ti fò ní wá. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́wọ́ sí. Àwọn tó kù nínú ẹ̀sìn yín ní kẹ́ ẹ mójútó. Kẹ́ ẹ má frustrate wọn. Káwọn náà má tún jápa. To me, èmi ti jápa. Ògún wuyì, Ṣàngó wuyì, Èṣù wuyì, Ṣọ̀pọ̀nná wuyì, ọba Olúayé wuyì. Ẹ mú àwọn tó kù nínú ẹ̀sìn yín, ẹ dì wọ́n mú ṣinṣin, ẹ ṣe àríkọ́gbọ́n. Before kí tó sọ pé mi ò fi ṣe Islam mọ́, ni mo ti ń pariwo pé ẹ ní àwọn èèyàn lára. After this show, go to the comment section, you will see them. By their, we shall know them. By their comments, we shall know them. Ẹ lọ sí comment section. Don't have to 2 hours since. Ẹ ti rí wọn. Wèrè ni ẹ, ọwọ́ náà ni. Jẹ́ kí n wọ náà. Ó ti gbọ́? Thank you so much. Ẹ bá mi share ètò yìí. Ó kárí everybody pé Majasola Igboho Oosa kò mọ̀ nípa bó ní kálukú ṣe ń kú. And moreover, Mùsùlùmí kọ́ ìyá tèmi. Inú Kristẹni mo gbà wá sáyé, mo kàn nífẹ̀ẹ́ Islam ni. Lọ́nà dẹ̀ kọ́ tí bá ní mi ò ṣe mọ́, ogun òmu. Ẹ gbọ́ o. Ire o. Ire gbàǹgbà.